èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Tóyìn Adégbọlá, the one and only international aṣẹ́wó tó ní NAFDAC number all over the world, international one. Another one is a counterfeit. Mo ń fi àsìkò yìí rọ̀ yín ike kí n máa wo ètò Bísí Ológe show, àtọkùnrin àtobìnrin, obìnrin olóríire, Sisi alálùbáríkà, ẹ̀yin bàbá tẹ́ ní ìyàwó tó dáa nílé tẹ́ ẹ dùn. Ẹ wo mi lọ́kọ́ mo ti ṣoge láti òkè délẹ̀ ni, mo ṣoge yẹn látòkè délẹ̀ ni. Ṣé ẹ ti rí sá? Ẹ máa wo Bísí Ológe show.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.